Ní ènìyàn lè káàbọ̀ sí Mashola Gist TV. Gist tí a mú wá òun ni nǹkan tó ṣẹlẹ̀ ní ààfin. Wọ́n ní àwọn agbénipa wọ́n pa kábíyèsí, wọ́n dẹ̀ tún gbé ìyàwó wọn sá lọ. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Bí a ṣe gbọ́, wọ́n ní àwọn agbénipa wọ́n gbé ìbọn, kò ju bí ọjọ́ mẹ́ta lọ ni wọ́n tún lọ gbé àwọn ọba aláyé mẹ́ta kan, wọ́n lọ gbé wọn ní ọ̀nà o. Wọ́n ní ìlú Èkìtì ni èyí ti ṣẹlẹ̀. Wọ́n ní wọ́n dẹ̀ pa méjì nínú àwọn ọba aláyé yìí. Wọ́n ní àwọn ìka ènìyàn yìí wọ́n tún ti gba ẹ̀mí orí adé míì nílùú Kwara o. Ní Ìlọrin ni ìjàmbá yìí ti ṣẹlẹ̀. Wọ́n ní wọ́n ya bo ààfin ọba aládé náà. Wọ́n ní wọ́n ya bo ààfin ọba Peter Aremu oníkoro of Ìkoro Èkìtì. Ó wà ní ìpínlẹ̀ Kwara. Ó ṣe ni láàánú láti gbọ́ ìjàmbá burúkú èyí tí ó ṣẹlẹ̀ yìí, ẹ̀yin ará ilé. Wọ́n yìnbọn pa orí adé, wọ́n dẹ̀ jí ìyàwó wọn gbé sá lọ. Ọjọ́ Thursday ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ o, ẹ̀yin ará ilé. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ọjọ́ Thursday ní February ní 2024, èyí tí a wà nínú èyí. Èyí tó lágbára o, wọ́n ké sí àwọn ọlọ́pàá ya bóbẹ̀. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kí àwọn ọlọ́pàá tó débẹ̀. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, èyí tó jẹ́ ọ̀gá wọn, Madam Ejire Adéyẹmí tó wọ́n sọ wípé àwọn ti ń ṣe ìwádìí lórí ohun tó ṣẹlẹ̀, wípé àwọn dẹ̀ ti dá àwọn ọlọ́pàá síta fún investigation lórí ayaba olórí èyí tí wọ́n gbé sá lọ. Wọ́n ní ìfọ̀kànbalẹ̀ ò sí fún àwọn ará ìlú o ní ìgbà tó jẹ́ pé orí adé gangan wọ́n ti pa orí adé. Wọ́n dẹ̀ tún wá jí olórí ọba gbé sá lọ. Wọ́n ní nǹkan tí ò ṣẹlẹ̀ rí ló ṣẹlẹ̀ yìí, wípé ó ya gbogbo àwọn ènìyàn lẹ́nu. Wọ́n ní àwọn ti fi ọlọ́pàá jáde o fún ètò ààbò, fún safety àwọn ará ìlú, láti dá àwọn ọlọ́pàá yìí síta nítorí gbogbo àwọn èèyàn burúkú tí wọ́n yí ìlú wọn ká yìí. Wọ́n ní àwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ lábẹ́nú láti fi dájú wípé ọwọ́ máa tẹ àwọn ajínigbé ọ̀hún àti àwọn apààyàn ọ̀hún, wípé àwọn ò fi ọ̀rọ̀ yìí falẹ̀ rárá. Wọ́n tún fi yé wa wípé lóòótọ́ ni wọ́n jí olórí ọba lọ o lẹ́yìn ìgbà tí wọ́n pa kábíyèsí tán, wípé èyí tún ní agbára. Wọ́n ní àwọn ti ń ṣe ìwádìí o láti mọ ibi tí àwọn ọ̀daràn yìí tí wọ́n sá pamọ́ sí, ẹ̀yin ènìyàn lé èyí tún lágbára o. Níbo ni ìlú Nàìjíríà yìí wà ń lọ báyìí? Àwọn ọba aládé ẹ ya bo ààfin ọba, ẹ lọ pa ọba. Ẹ pa ọba, ẹ dẹ̀ pa olórí. Ẹ pa ọba, ẹ wá mú olórí, ẹ wá gbé sá lọ. Kí ló dé? Níbo ni Nàìjíríà yìí ń lọ? Tó bá yẹ ní gbogbo àwọn èèyàn ti sá kúrò Nàìjíríà tán, kò sí safety nílùú. Nígbà tí ààfin ọba tí ò tún sí ààbò nínú ààfin ọba, níbo ni ààbò fẹ́ wà? Odindi ọba aládé ẹ wọnú ààfin, ẹ dẹ̀ lọ pa ọba aládé. Aya ò tí ẹ kó àwọn ajínigbé yìí, aya ò kó wọn rárá. Èyí mà tún tojú sú wa o. Èyí mà tún yà wá lẹ́nu o. Kí ló dé gangan tó jẹ́ pé àwọn ọba aládé gan wọn kì í ní security? Báwo ni àwọn ajínigbé àkànṣe wọ inú ààfin straight tí wọ́n dẹ̀ lọ pa kábíyèsí? Ó yẹ kí àwọn ìjọba kó máa fún àwọn ọba aládé yìí kó máa fún wọn ní ààbò tó péye. At least ìkọ̀ọ̀kan nínú wọn wọ́n nídi bí ọlọ́pàá gidi, kò ń ṣe àwọn ọlọ́pàá, kò ń ṣe àwọn security rárá tí ó jẹ́ pé wọn ò jẹ́ enforcement. Àwọn ọlọ́pàá gidi tó máa ní ìbọn, àwọn ló yẹ kí ìjọba máa pèsè fún àwọn ọba aládé yìí. Ṣé àwọn ọba aládé kò yẹ kán ju àwọn gọ́vnà lọ ni? Tí ẹ wá gbé gọ́vnà ní orí àwọn ọba aládé, ẹ wá ń ṣe ọba aládé, ẹ ń ṣe wọ́n bó ṣe wù yín. Ó la gbọ́ yẹn pé wọ́n ti pa àwọn ọba méjì tẹ́lẹ̀. Kí ló dé? Bo ni ìlú yìí gan lọ náà? Ìbànújẹ́ ló jẹ́ o láti gbọ́ pé wọ́n wọnú ààfin, wọn lọ pa kábíyèsí. Bàbá wa Tinubu, ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ yìí o. Èyí tí ń pọ̀ jù o. Báwo ni àwọn ajínigbé
báwo ni wọ́n ṣe wọ inú ààfin kábíyèsí lọ tí wọ́n máa lọ pa kábíyèsí? Àgbọ́rùn nǹkan báyìí rí, ó tún yà wá lẹ́nu. Ọlọ́pàá tó ń ṣe ìwádìí wọ́n tẹ̀síwájú wípé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí o, àwọn dẹ̀ fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé àwọn máa mú àwọn ajínigbé yìí, àwọn máa mú wọn kíákíá, wípé ọwọ́ òfin ó máa bà wọ́n. Wọ́n ní àwọn tún ti dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá sí gbòòrò láti fi ọkàn àwọn ará ìlú balẹ̀ lórí ìpèsè ààbò èyí tó jẹ́ pé ó péye. Ẹ ṣáà gbọ́ wípé wọ́n lọ rẹ́ àwọn ọba aláyé mẹ́ta kan ní ìpínlẹ̀ Èkìtì. Àwọn ajínigbé yìí náà ni a mọ̀ bóyá àwọn tán lọ ṣe iṣẹ́ burúkú yìí náà tún ni wọ́n tún lọ kọlu àwọn ọba kan ní ìpínlẹ̀ Èkìtì tí wọ́n ní wọ́n pa méjì nínú wọn. Ó ní a tún gbọ́ pé wọ́n tún wọ ààfin ọba lọ ní ìsìn, wọ́n ti pa ọba ìmíì. Ẹ rí pé èyí tún lágbára èèyàn lé. Àwọn ọba tí wọ́n lọ báyìí ni Ẹlẹ́sùn ti ìlú Ẹ̀sùn Èkìtì, Babátúndé Ògúnṣakin, Olúmọjò ti Ìmọ̀jò Èkìtì, ọba Samuel Ọlátúnjí, àti Alára ti ìlú Àrà Èkìtì, ọba Adéfáyọ̀ Fàtọ́ba. Wọ́n ní wọ́n ń darí bọ̀ láti òde pàtàkì kan ní àwọn agbébọn yìí tí wọ́n lọ àtáàkì wọn níbi tán ti ń bọ̀. Wọ́n ní wọ́n lọ ní ìlú tán lọ Ògbè ni. Wọ́n ní sáìdì Kogi State ní ìlú yẹn wà. Wọ́n ní bí wọ́n ṣe lọ yabò wọ́n nìyẹn. Wọ́n ní àwọn eruku yìí wọ́n pa ọba Ògúnṣakin o àti ọba Ọlátúnjí. Wọ́n ní ọba Fàtọ́ba wọ́n ráyè sá mọ́ wọn lọ́wọ́ o. Ẹ̀yin ará ilé bá ṣe gbọ́ nìyẹn o, la ní ká mú wá fún yín. Ọlọ́run Elédùmarè á gbà wá lọ́wọ́ àwọn agbénipa yìí tó jẹ́ pé àwọn ọba aláyé ni wọ́n ń dá ojúlé nísìn láti máa pa kiri. Ọlọ́run á fi ìlú yìí, Nàìjíríà tá a wà yìí, á fi rọ bàbá wa Tinubu lọ́rùn láti kó wa jẹ̀pẹ́. Gbogbo àwọn nǹkan burúkú tó dẹ̀ ń ṣẹlẹ̀, Ọlọ́run á dá owó ẹ̀ dúró ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, a mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́ o. Àmín.